Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Hello guys, I go by the name LOLLYPOP, and right about now I'm about to go to the streets to inquire from people about Tinubu emergence as the All Progressive Congress presidential candidate, and also Atiku as the presidential candidate for the People's Democratic Party (PDP), and also Obi. Yes, Obi emerging as the presidential candidate for the Labour Party (LP). So I want to go and inquire from people to know their opinion about their views about these developments. As it is right now that we have the three major tribes in Nigeria as contenders. We have Igbo for Labour Party, we have Yoruba, that's actually Bola Ahmed Tinubu for APC, and the Hausa for Atiku Abubakar. So let's go to the street and inquire from people. Ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ Tinubu ló wà látilẹ̀. Ẹ̀rọ ní káwò èyí torí kò sí gómìnà tọ́ba kó gbogbo àwọn gómìnà jọ tó máa sọ pé kì í ṣe pé bóyá àtìlẹ́yìn òun ní Tinubu ní àtìlẹ́yìn Tinubu láwọn ní tí wọ́n fi ìwò dé ipò tí wọ́n wà. Tàbá torí kò ìwò Tinubu ní sábà sọ pé bàbá sàlẹ̀ kankan wà fún àwọn òun gan bàbá tó kò sí bí Tinubu bá ṣe wọlé ẹnìkan wá wí àwọn ẹbí ẹnìkan ní òun Peter Obi èyí mi lè mọ Peter Obi ní lẹ́yìn àyàtọ̀ sáwọn àwọn ọmọ Igbo àwọn ilẹ̀ Igbo lọ bọ̀ níbi Yorùbá bí kódà kẹ́ bí Obi kò sí nílẹ̀ Haúsá o nílẹ̀ Igbo o nílẹ̀ Yorùbá o kẹ́ bá fọ́jú léèrè pé ta ní Tinubu ó dà mọ́ ká tó wá sọ pé tẹ́ bá bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ní ẹjọ́ ṣé ẹ fẹ́ kí Peter Obi wọlé wọ́n níta ló ń jẹ́ bẹ́ẹ̀ tàbí nílẹ̀ Haúsá ta ṣe fẹ́ kí ti Peter Obi wọlé wọ́n níta ló ń jẹ́ bẹ́ẹ̀ Tinubu bàbá Yorùbá bàbá Haúsá bàbá Igbo ẹ wò kò jù báyìí lọ́jà. From past experiences and looking at the past leaderships and all, I think it would be better I would prefer a new government, like a new person that has never emerged in politics, like the politics we have before. So, and the only person in that shoe among the three candidates is Peter Obi, representing the eastern part of Nigeria. Ọlọ́run nìkan ni kó bá wa fi èèyàn tá mú orílẹ̀-èdè tuntun dé bá Nàìjíríà kó bá wa fi síbẹ̀. Tó bá wá ní ká tún wá gbé lọ sí ti tèèyàn lára ara èmi ò bá tọ́nà bá jẹ́ kí ti Yorùbá kó wọlé sódà gbogbo ìpànìyàn yìí á dínkù. Wọ́n dẹ̀ sọ pé tí ti Yorùbá náà bá wọlé pé pínpínyà máa wá tó bá dẹ̀ ní tí Yorùbá wọlé kán pín wa kálàáfíà dé bá wa ká má ṣe rí wàhálà lórílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́ tó kán náà dẹ̀ bá wa fèèyàn tó máa lè bá wa tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe síbẹ̀. Mi ṣe rò tábà ní káàtó bó ṣe yẹ kọ́ọ̀tù nọ́mbà wọn Yorùbá ló kàn a gbọ́dọ̀ fi àìsàn everybody náà mọ̀ Haúsá náà mọ̀ bọ̀ ẹ yẹ ká wá wo ọpọlọ Tinubu tó ti ń lò bọ̀ ẹ wo Lagos State ibi tó dé ń sìn wọ́n fi Lagos State wọ́n fi ń yọgàn ni tó ti yẹn kí ló wá fẹ́ fún wa láti rántí pé tí Tinubu bá dé ibẹ̀ ń sìn yìí pé Nàìjíríà ò ní yàtọ̀ sí dáadáa kí ni nǹkan tẹ̀ rò pé Tinubu ṣe tí ò dáa kẹ́ ẹ sọ fún wa tó ẹ kàn sọ pé kò dáa kí ni nǹkan tó ṣe tí ò dáa ẹ lọ everywhere ẹ lọ bèrè pé bàbá yìí ta ló súnmọ́ tí ò bẹ́ẹ̀rìn kúrò lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni tó máa dé bẹ́ẹ̀ ó máa bẹ́ẹ̀rìn kúrò bẹ́ẹ̀ ni but mo rò pé Tinubu is the best. Gẹ́gẹ́ bí ètò òṣèlú Nàìjíríà bó ṣe ń lọ ẹni tí ó ti ṣe ìlú kan tá a rí bó ṣe ṣe la believe pé tó bá ṣe Nàìjíríà lápapọ̀ á ṣe dáadáa. For instance before 1999 àmọ́ bí Lagos State ṣe rí Oṣòdì Òkè I was there yesterday mo rí bí Oṣòdì Òkè ṣe rí, and if you are real Nigerian tẹ́ bá mọ bó ṣe rí ní 1999 ẹ máa mọ̀ pé it's nothing to write home. But now this man so-called Tinubu has changed Lagos State to new face. So this man has done it before, and I believe if Nigerians can vote for him now, he will do more. You understand? Because this man he has a name to protect. He's a man of politics, and he is a businessman. The real person that can do Nigeria very well is a
business person, and Tinubu is a businessman. So he has done it before. I believe if you vote for him this time, you do better. That is my own opinion. Gbogbo àwọn olùdíje yìí tí wọ́n fẹ́ díje yìí lábáníkà wo gbogbo wọn lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò ní ìrírí nínú kò sẹ́ni tí ò ní ìrírí wọn ló ti di ipò kan àbí méjì nù ṣùgbọ́n ipò yìí ẹnìkan náà ní í ṣe èèyàn méjì ò ní ṣe ní ọkàn tètè mi o ẹni tí ó dàbí ẹni pé tó ti pẹ́ nínú òṣèlú ló ti bájọba ṣe pọ̀ láti ọdún tó ti pẹ́ ó dàbí wọn nínú ọmọ gbogbo àṣírí tó wà ní Àbújá tí wọ́n lọ ìlú yẹn báyìí lẹ́yìn kí á fún láyè ká dìbò fún ká ṣe bí irú Tinubu nìsín olóṣèlú ńlá ni ṣe mọ̀ ó ti pẹ́ tó ti wà ní òṣèlú ẹ̀gbọ́n látàrí ilẹ̀ dẹ́kun ẹ̀gbọ́n tó bí ẹ ti rí ó ti jìyà ó ti lo ẹ̀wọ̀n ó ti lọ gbogbo ẹ̀ ó ti ṣe gọ́fúnọ̀ and kò dẹ̀ tí ì sí gọ́ọ̀mẹ̀ntì náà ti ń bẹ Nàìjíríà láti ìgbà tó ti wọ ní òṣèlú tí ìṣèlú pé ó ní ipa kan àbí méjì tó ń kó ní based on that ṣe irú yẹn ó yẹ ká lè fi gbé wọlé ká wúlò nínú àwọn ìrírí rẹ̀ ó ti ní gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí ẹni tí ò lè ṣe lónìí gbogbo àwọn tí wọ́n jáde wọ̀nyí kò lè ṣe ẹni tí ò ní ìrírí ṣùgbọ́n tá a bá dà sọ̀tún tá a dà sósì ìrírí sì ju ìrírí lọ ẹ̀hìn ìgbà tó ń sọ báyìí.